oṣooṣù nínú December àti nínú Ramadan at Al-Maruf Orílẹ̀-èdè Hajj and Umrah Trust Limited. Our accommodations are very comfortable and very close to Haram in Mecca and Medina alongside sumptuous stay of 30 days. To promote Siyara lóòrèkóòrè ẹni máa sanwó Hajj àti Umrah ní díẹ̀díẹ̀ for a complete Al-Maruf Orílẹ̀-èdè Hajj and Umrah Trust Limited. Kí wọ́n ní àgbègbè Òṣogbo òpópónà Ìfọ̀rù sọ́nù ìlú Ìbàdàn. Ẹni máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-3081-7867 lẹ́ẹ̀kan sí 080-3081-7867 ẹni kan sí iléeṣẹ́ Al-Maruf Orílẹ̀-èdè Hajj and Umrah Trust Limited. Kí wọ́n ní àgbègbè Òṣogbo òpópónà Ìfọ̀rù sọ́nù ìlú Ìbàdàn. Al-Maruf Orílẹ̀-èdè Hajj and Umrah Trust Limited. Kọ́kọ́rọ́ Hajj aláṣepé ọ̀rọ̀ ìwà ló wà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akíra ní kíkí Islam ní gbogbo bí tá ti ń gbọ́ wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra káàbọ̀ sórí ètò wa Al-Basira eléyìí tí àjọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 3.9 ní Àwẹ̀ní House ní Òkè Àdúgbí. Ètò náà tún ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Àwọn sásùwà tí wọ́n fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti wà níbí pẹ̀lú wa. Ara gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo tí a bá wà tí a ti ń bá ètò ìpàdé pé kí a súnmọ́ tòsí ká mọ́ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ́kọ́lọ́ kó sún wá lẹ́sàn-án lórí Allahumma amin. Àwọn sásùwà tí wọ́n tún mọ́ bá wa sọ̀rọ̀ lálẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe látẹ̀yìnwá. Àwọn náà ní Sá Sulaiman bun Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè kí Allah jẹ́ kárí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ gbẹdàlì kìámà. Akíra wa ní kíkí ìtọ́lá kíkí tó jẹ́ pé kò sí àsìkò kan tí ọba mu ọba àárọ̀ mu ọba ọ̀sán mu ọba lẹ́mu ọba ìgbà àdùnnú ọba mu ọba ìgbà àpọ́njú ọba mu. Kò sí kọ́ndíṣẹ́ tí yẹn lè wà tí yóò yọ ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run lẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. Akíra kàlú kíkí náà ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn tí a ti kíra wa à ń ṣàdúrà fún àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kí ó bàbá Gbanimadu Al-Arabi An-Naijiri
ọlọ́run bá ní kẹ́ wọn bá ní ṣekú ní ìsinmi fún wọn gbogbo àwọn afáwà tí wọ́n ti lọ bá wọn ọlọ́run bá ní kẹ́ ogun lápapọ̀ gbogbo àwọn bàbá wa tí wọ́n tanná mímọ̀ nílùú Ìbàdàn àti káàkiri gbogbo àgbáyé ọlọ́run bá lè kẹ́ ọlá bá ní kẹ́ wọn àwọn àbá tí wọ́n ṣẹ́kù fún wa táwọn rí òrùn wọn fi sásọ ọbẹ̀ látọ̀dọ̀ àbáwọ̀ àgbà ìmáàmù àgbà tilẹ̀ Ìbàdàn ọba Mudirul Mahad al-Arabi àti gbogbo àwọn àfáàfáàfá àwọn àlífà gbogbo àwọn àbáwa ní káńsù pátá ọlọ́run bá ní sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wọn jáàrò wọn fi sásọ pé o wọlé agbóhùn la ilaha illallah iléeṣẹ́ Solution FM mẹ́jẹ kó jóná wọlé àjọkọ̀ òṣù ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tí a jọ ń gbọ́ra wa tá à ń tẹ̀léra wa káàkiri ọlọ́run kó sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa o wọlé la hawla wala quwwata illa billahi al-azim. Ní alẹ́ òní nǹkan tí à ń bá lọ tẹ́lẹ̀ àti ìkó lórí ọ̀rọ̀ mọ́sálásí àwọn àlébù tí ó wà nínú mọ́sálásí wa àbí bá a ṣe ń lo mọ́sálásí ìlà ń sọ láti jẹjọ àti sọ pàtàkì mosque àti ìkó lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn àlébù ibi tá a dá dúró sí níjẹjọ òun náà ni máa kọ́ àbí máa ṣe sàárè sínú mọ́sálásí kíká ṣe sàárè sínú mosque so èèwọ̀ ni a dẹ̀ sọ pé gbogbo ẹni tó bá kí ọ̀run rú mọ́sálásí bẹ́ẹ̀ èyí tó kéré jù lọ́rọ̀ àwọn àfáà náà ni pé ẹni yẹn o ìrun rẹ̀ ó ti mẹ́hẹ̀ ara àwọn àfáà tó ní kò tiẹ̀ nírun nínú àwọn mukhalafat òun náà ni ká máa yípo mọ́sálásí ká máa tàwáàfù mọ́sálásí àwọn èèyàn kan ń ṣe bẹ́ẹ̀ a sì tọrọ àwọn tí ó tún máa padà ṣe bẹ́ẹ̀ mọ́sálásí kìí ṣe ibi tá a máa ń yípo ilé ẹyọ kan ààyè kan lórílẹ̀ tọ́lọ́mọba àlékọ́lá tó ṣe láàyè ọ̀wọ̀ tá a máa rọ kiri ká rẹ̀ lórílẹ̀ ayé ẹyọ kan rẹ̀ lọ́wọ́ lórílẹ̀ ayé ẹyọ kan rẹ̀ níbẹ̀ ń sánmà ẹyọ kan rẹ̀ níbẹ̀ lórílẹ̀ ayé ẹyọ kan rẹ̀ níbẹ̀ ń sánmà Baitul Ma'mur lókè sánmà lọ́hùn làwọn màláíkà máa ń yípo ọ́fíìsì ọlọ́run tó wà lọ́run wọ́n máa ń rọ kiri ká rẹ̀ tí wọ́n máa tàwáàfù ẹ̀ déédéé irú rẹ̀ náà ìwà ní ọ́fíìsì ọlọ́run tó wà láyé ti ṣe Kaaba ààyè kan ni lẹ́yìn ààyè o ẹni ibi tẹ́ ẹ bá ti ráǹdì ẹ̀ mọ́sálásí tẹlifíṣìn ṣèjọsìn láì jẹ́ pé èèyàn fẹ́ ṣe ẹ̀sásáìsì pé bóyá àwọn pílẹ́yà tó fẹ́ gbá bọ́ọ̀lù rí fídì tí wọ́n mọ ráǹdì fídì tí àpá àti mọ̀ pé wọ́n jọ́ọ̀jì bìlàsán ráǹdì fídì wọn ò sọ̀rọ̀ ládá àwọn ò sọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe mọ́sálásí wọn ráǹdì but pápá ni irú punishment wo làáfọ́ ọ̀fẹ́ fọmọ kí o rẹ̀ wọ́n làáfà kan ọmọ kí o rẹ̀ sì wá ní kọ́ wá fẹ́ kí n yọ́nú sí ọ ọlọ́tàwá fún mosque yìí nínú ilé kí ó ẹbọ nù láyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀ tó gbọ́dọ̀ tàwá fún ilẹ̀ orí ilẹ̀ kankan mọ́ láyé yìí so ààyè kan ni ló fi jẹ́ pé téèyàn bá lọ sí hajj ìjọsìn tó lágbára jù téèyàn lè ṣe àbíyàn lọ umra òun náà ní kó tàwá fún torí nǹkan tí ò lè rí ṣe tó bá délé mọ́nù ó lè rí kùránì tìláwà ó lè rí náfìlà ṣe yọmọ sí náfìlà lé yọmọ tìláwà kùránì ó lè ráwẹ̀ gbàtà pàwọ̀ lọ́wọ́ fún ọgbà ní Mẹ́kà ó lè gbà ń bómi náà ṣùgbọ́n ìjọsìn tó yẹ pé tó ọba tí ìbọn tó ọba ti ṣe lọ ò lè ṣe mọ́ tàwáàfù ni ò ní mọ wá tàwáàfù ẹni mọ́ṣáláṣí kankan ẹ mọ́ àjọ wọn tà orí ilẹ̀ mímọ́ lélẹ̀ orí ilẹ̀ mímọ́ àwọn séwù wọ́n ya lẹ́nsí mímọ́ ẹja lọ́mọ tàwáàfù bẹ́ẹ̀ tó ọba ṣe bẹ́ẹ̀ ò ti dẹlẹ́bọ o ó ti múrogún kọ̀mọ́ lọ́hùn o mọ́sálásí èsì ibi tá a máa ń tàwáàfù o ẹ̀yin oníṣẹ́wọ́ṣẹ́wọ́ ẹ̀yin onínàkàlẹ́ ọ̀ràn títí bẹ́ẹ̀ ẹ̀yin alásàlátù ẹ jọ̀ọ́ mọ́sálásí ilé ọlọ́run kìí ṣe ààyè òòṣà o kìí ṣe ibi tí wọ́n ti ń bọ nǹkan o ọlọ́run ni wọ́n ní àwa képe nù ilé ibẹ̀ o wọn ò dẹ̀ sọ fún wa pé ká máa sáré kì í ṣe náfìlà kírun rẹ nínú mọ́sálásí tọ́lá ti rí nínú ìlú Ìbàdàn táwẹ̀ ẹni tó kọ́ máa ń tó pè ń Káàbà tó ní káàyè náà mọ́ wá tàwáàfù rẹ̀ rárá o má dán wo nógo eré àní o tọ́lá lómi náà tó lè wò pé yọ wà nóró rí òun yọba lọ sórí fídì kan yọba ní Káàbà nánu kílẹ̀ ń dààmú lọ so Káàbà kọ́ o má dán wo nínú àwọn mukhalafat tó wà òun náà ní ikhtilatu nisa birrijal so kọkùnrin àtobìnrin ká máa rò pọ̀ ní mọ́sálásí
yálà bóyá nítorí àsàlátù ni yálà nítorí ìnáwó kan ni mọ́sálásí ò sí gbà wọn ayé obìnrin ọ̀tọ̀ ayé ọkùnrin ọ̀tọ̀ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam àdìfì kan wà ṣùgbọ́n ní hikima a sì gbọ́dọ̀ clear rẹ̀ Ànábì ní sharru sufufi rijal èyí tó burú jù nínú àwọn sáfù ọkùnrin ní mọ́sálásí sáfù ọkùnrin ní mọ́sálásí òun náà ni àwọn àwáhírù rẹ̀ àwọn ntọ́kàn lọ́wọ́ gbẹ̀yìn tó ti yé báyìí àtòsáfù bọ̀ láti ibi ọ̀dọ̀ mọ́mù the last row yes the last row ìlà akẹ́yìn ìlò burú jù ní gbogbo sáfù ọkùnrin wàṣàrù sùfúfù nìsà àwà ìlú ha èyí tó wá burú jù nínú àsáfù obìnrin òun náà ni tàkọ́kọ́ èyí tó burú jù nínú àsáfù obìnrin òun ni àkọ́kọ́ ló fi wá jẹ wípé táwọn obìnrin bá bẹ̀rẹ̀ sáfù tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sáfù sí à pé ìtò burú jù ní tàwọn ọkùnrin ìtọ́ last èyí tó wá burú jù ní tiwọn ni the first one. Tọ̀dọ̀ tí wọ́n tẹ́ pé ìtò burú jù lọ last one that is why a fi ń bẹ̀rẹ̀ sáfù látọwọ́ iwájú àwọn obìnrin náà máa bẹ̀rẹ̀ tiwọn látọwọ́ kíni o látọwọ́ ẹ̀yìn a wá gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan yé ló fi jẹ́ pé sẹ́ rí fíkìú ni wá ké ó ṣe pàtàkì hadith láti kan ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ló ṣe rí dìsìn sádìsì yẹn dẹ̀ ní ìlà tá a bá ti lè gbèrú tá a bá mọ ìlà tá a mọ rísìn tó fà á lójú ayé Ànábì sallallahu alaihi wasallam àwọn àfáà jẹ́ kó yé a pé òsì pọ̀ tó rádìsì kẹ́ kíá rẹ̀ tánàbí sọ wípé àwọn ọkùnrin o ẹ̀yin obìnrin o tí ìgbọ́dọ̀ máa gbórí òkè táwọn ọkùnrin ó fi máa gbórí òkè nírùkú àwọn àfáà ní kí ló dé torí máa sì náà nì kò sí ààyè ibi tí wọ́n ti lè àlè mọ fẹ́ǹsì kankan àmọ́ kankan yí po kì í jẹ́ pé ó ti dàbí ayé ìsìn tá a lè mọ dídí sáfù tó wá kẹ́yìn gbogbo ẹ̀yìn ibi aṣọ báyìí ká sọ pé ó ti ya sẹ́ẹ̀kù sáfù yẹn ni ó burú jù torí pé òun ní ọmọ kó bá tàwọn obìnrin tó jẹ́ first sáfù tí òun bá rùkù obìnrin tó wà tó nẹ́ẹ̀sì síbẹ̀ rótò nẹ́ẹ̀sì síbẹ̀ àwọn lè máa wo sinimá mo rò pé sinimá ti yé wa báwọn tí wọ́n sanwó fún látara rùkù ọkùnrin sẹ́ẹ̀kù sáfù tó wá burú jù nu torí sáfù àdánwò ni ó jẹ́ sí táwọn obìnrin náà tó wà níwájú ojú tí wọ́n náà máa kó jápìn nígbà tí ò tí sọ náà bó o la ṣe lè demarcate mosque ṣùgbọ́n nísìn ayé obì àti lè kọ́ tí ó wà separately kódà bá kọ́ máa sí papọ̀ àti lè demarcate ẹ̀ tí gbogbo ọ̀ yàtọ̀ síra wọn obìnrin náà bẹ̀rẹ̀ sáfù rẹ̀ wájú níbẹ̀ wọn o ní ìsìn mo rò pò ń clear báyìí tọ́ra àti mọ reason tí tó wà ń bẹ̀ so ìmọ̀ àdàpọ̀ ọkùnrin àtobìnrin ní mọ́sálásí Islam ò faramọ́ àyàfi àyè méjì tọ́ra gbọ́dọ̀ clear rẹ̀ kò dẹ̀ sí làlórí ni kò sọ́nà tá a fẹ́ gbégbà kò sí ọ̀nà kankan tá a fẹ́ gbégbà gbogbo àwọn afẹ́sìn lágbàáyé bí a ti sọnù òun náà ní Mẹ́kà àti Mádínà ní haram kì í ṣe gbogbo olú Mẹ́kà o ìntọ́ ọba rí ní haram Mẹ́kà o ò lè fi ṣèdájọ́ ní mọ́sálásí yòókù ẹ̀wà dúró èrò millions kódà sáfù àwọn àwọn ọ̀nà ara wọn ibi èrò pọ́dé ó kó lọ́rọ̀ mọ́ fara kàn mí bóyá ń tawaf kò sí mọ́ fara kàn mí bẹ́ẹ̀ torí kò sọ́gbọ́n tá a lè dá tó bá ti yàtọ̀ sáàrin yẹn kò sí ọgbọ́n kẹ̀kẹ́ tá a lè dá fatakullaha mastata'tum ọlọ́run ní ẹ bẹ̀rù mi ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ní kápá mọ́ ibẹ̀ kò sọ náà kankan mọ́ pátá àwọn mọ́sálásí wa ẹ̀yin lẹ kálásàrà àtújọ ẹ̀ tó wá ń jókòó kakọ̀ kálukú wá ṣe ya ayò ya kọ̀ yù mú alálà ìlà ara o so mọ́sálásí ṣe irú nǹkan báyẹn o nínú àwọn tí ó yẹ kó máa ṣẹlẹ̀ nínú mọ́sálásí
òun náà ni nílọ mọ́sálásí obìnrin àbátí ẹ̀sọ́ yẹn jẹjọ ni pẹ̀lú Islam ò ní ká má lọ kọ́mi ọmọ lọ mọ́sálásí ṣùgbọ́n tóbìnrin bá fẹ́ lọ mọ́sálásí Islam ní kò gbọ́dọ̀ mú àwọn ìmúra kan àsọ ní jẹjọ kò gbọ́dọ̀ mú àwọn ìmúra kan lóòótọ́ Ànábì sọ wá pé la tamna'u ima Allahi masajid Allah ẹ má kọ̀ fáwọn obìnrin láti máa lọ mọ́sálásí ẹ má kọ̀ fún wọn kì í yẹ pa àkọ̀ fún wọn ṣùgbọ́n tóbìnrin ó bá lọ mọ́sálásí èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam kó lo pẹ̀fúmù kódà kì í sọ̀rọ̀ mọ́sálásí nìkan tóbìnrin ó bá jáde síta ṣẹ̀ríà là ń sọ obìnrin lè lo pẹ̀fúmù ṣùgbọ́n kò ní jáde bóyá nu kọ́ńpáǹdì wọn lọ wà òun àtọkọ rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n lè máa gbóhùn pẹ̀fúmù ṣùgbọ́n ó fẹ́ jáde lọ sóde ńta àwọn ìyàwó wò kí ìwọ lọ́mọ àwọn àdáràn o ẹ wá dún pẹ̀fúmù tẹ́ ń lò lọ́gbàgì ìmúra tó wá já sí lálẹ́ báyìí ibi tẹ́ já àlùjẹ náà ni o Ànábì ní ayyuma mura'a ista'tarat famarrat ala qawmin liyajidu ri'aha fa hiya zaniya ẹni obìnrin tó bá lo pẹ̀fúmù tó wá kọjá láàrin àwọn ọkùnrin jẹ́ lóṣù kí alájà kàfílà alájà skulus kalas tí wọ́n eléyìí gún gan ìwọlé akọ ara yìí ọ̀gá o Ànábì ní fa iya zaniya onísìnà ni o sallallahu alaihi wasallam ìdájọ́ sìnà ti ń bẹ fún o onísìnà ni o so tóbìnrin bá fẹ́ lọ mọ́sálásí kọ́ ni meeting point táwa wo àwọn aṣọ àdánwò lọ so ẹlòmíì yóò lẹ́run ojú ẹlòmíì yóò gbé wíjì sórí sílẹ̀ wọn wá mọ́sálásí ẹ̀ tó mọ́sálásí ìdílé kí lórúkọ rẹ̀ ó ní ìmúra tóbìnrin gan mú tọ́lọ́wọ́n fi gbàrún ẹ̀ mọ́ọ̀sì kì í sá obìnrin tí ọ̀wọ́ sọ ẹlòmíì wà mú àti wá sọ ẹ̀sìn wàdà sí korun àti wá fi ẹ fẹ́ fira yín jọ àwọn èèyàn kan àwọn wo àwọn tí èsì mùsùlùmí tó jẹ́ pé hankachifu ni wọ́n fi sínú báàgì àsìkò orun ẹ jẹ́ ká dijú ká gbàdúrà yóò àwọn wá skáfù tí ó fi lérí káàkiri rárá o Islam bí sẹ́sìn báwọn kì í sẹ́sìn báwọn ẹlòmíì yóò wọṣọ rádaràdá ẹ̀yin obìnrin ẹ jẹ́ n sáré yà bẹ́ẹ̀ ẹ jẹ́ n sáré yà bẹ́ẹ̀ Ànábì ní sinfani sallallahu alaihi wasallam min ali nar àwọn méjì kan bí ọmọ náà ni wọn o lam arahuma Ànábì ní tí ìfojú mi inú àdísí mọ́ Muslim tí ìfojú mi kàwọn méjèèjì ṣùgbọ́n wọ́n ń bọ̀ kàyó tó parẹ́ o ìkànnù wọn náà la fẹ́ lò báyìí ó ní ta ni wọn náà máa wò ó nìsáún Ànábì ní àwọn obìnrin kan káàsìyàtùn wọn wọ sọ́ńtòótọ́ ṣùgbọ́n tó ti bí wọ́n ṣe wọ sọ́n àríyàt ìhòhò ní ẹwà àwọn gan làbá máa pè ní arógbá sọmọbalẹ̀ sọmọ rí orí bẹ́ẹ̀ nìsáún káàsìyàtùn àríyàtùn àwọn obìnrin kan ní wọ́n wọṣọ ṣùgbọ́n tó ti bí wọ́n ṣe wọṣọ àríyàt ìhòhò ní wọ́n wà mà ìlàtún mùmìlàt Ànábì ni wọ́n ti górí kòǹbì tọ́lọ́n wọ́n ó tún wá máa rọ́rìn báyìí wọ́n máa rọ́rìn báyìí débi pé ruhusuhunna ká àsìnámátì lè bókùtì Ànábì ní irun orí wọn tí wọ́n gbé sórí báyìí yóò máa rọ́ ni bí ẹ̀yìn ràkúnmí báyìí wọ́n tún gbé wíìgì sórí wọ́n gbóríṣiríṣi wọ́n dùn oríṣiríṣi sallallahu alayhi wa sallam Ànábì ni ẹ bá ń sọ fún ọ kò ní gbóhùn àlìjẹ́ náà béèrè pé yọ wọ̀ bẹ́ẹ̀ lọ́mọ mùsùlùmí so ti rí báyìí ìyá mi bó ṣe ń gbọ́ mi wọ́n náà wọ́mọ rẹ ọ̀yá wọ́mọ rẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ṣé bó ṣe kí èèyàn múra ló ṣe múra síbi 19 ní ń wọ̀ bọ́ta gbogbo àwọn aṣọ táwọn búkú ń wọ̀ underwear ni náà underwear ni kọ̀yẹ́kọ́ hàn ta wọ́n tó wá máa bóbi mi sọ̀rọ̀ wọ́n tó ń gbọ́ mi àwọn yóò tó wá máa gọ̀ sákèjì pé ìyá alágbẹ́já ẹ̀ wá rẹ́ ọmọ yín bí ṣe ń múra yìí ni tí wọ́n ń wọ mínísítà pé ó ti wọ pólì ni ṣé pólì wọn lọmọ rẹ rìn òhò ọlọ́wọ́ pólì ṣé pólì wọn lèyàn ti rìn òhò ni àbí wọn ní lọ́sọ̀yàn di téèyàn fi wòrìn òhò àbọ̀nà ọkọ tí ọkọ káwé wọn ni àyẹ̀wò arọ́mọ yín bí ti ń sèwà kí ui lọ́wọ́ ni ṣé sáwọn èèyàn lọ́yọ̀ ẹ̀ sórí ire ni ṣé skul ni wọn lọmọ yín rìn òkè nọ́ọ̀sì ní í ṣe ẹ wà rí pé ọmọ igun ọ̀lẹ́bi òbí rẹ̀ lẹ́yìn wọn náà ó ń gun ọ̀lẹ́bi
so irú àwọn aṣọ burúkú bá tọwọ́ náà àwọn ènìyàn ọmọ àwọn máa ń kírun ọlẹ́run ojú ó kírun dànù ni o gbé wíìgì bọrí omi àlùwàlá ò lè kẹ́bẹ̀ ọwọ́ ń tanra rẹ̀ wọ́n ti báyìí so olù àtàsímẹ́ǹtì ó kírun o tàmí dànù ló lóhun o ọkàn tanra rẹ̀ ni o nírun kàkà so ó sì ẹ̀sìn bí Islam bá ṣe ní ká ṣe kí ni o ká ṣe ṣe nínú àwọn ọ̀nà tí ò dáa tàbí nǹkan tí ò dáa àwọn àlébù tí ó ń ṣẹlẹ̀ òun náà ni ká máa fi mọ́ṣáláṣí ẹnìkan ní ìyàwó àwọn àfáà gan-an wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ bàjẹ́ àwọn pala tẹ́ẹ̀dì wọn báyìí nígbà ìyàwó wọn ń gàgèlè báyìí tí wọ́n gàgèlè ìntẹ́lómi lẹ́ẹ̀mẹ́tẹ̀ tọ́lẹ̀mẹ́tẹ̀ ọ̀dà abẹ ó tó kun yàrá ìyàwó àfáà náà ni o ọ̀dà abẹ tó kun yàrá so tí ó lẹ́run ojú àti yíyan wà dàbí wáípà ọkọ̀ so àwọn ṣéwù náà wà jókòó gèlè wọn wà lọ sórí tẹ́ǹtì bíi wọn níyàwó mọ̀kọ́ dáràn nu so ẹgbọ́n orin táwọn àbá wa ń kọ ni nígbà wọn lọ Mọ́kà lákọ̀ọ́kọ́ wọ́n ní ìjọ dé Mọ́kà sọkàn ya láta. sọkàn ya láta ìgbà tó dé Mọ́kà sọkàn ya lẹ́ràn alájí tó ti Mọ́kà dé ó tí ó àyàwó ẹ̀ ìgbà tó dé Mọ́kà sọkàn ya láta. nínú àwọn ntí kò dáa àwọn àlébù àmọ́ bá a ti sọ̀rọ̀ náà níjẹjọ́ ká máa fi mọ́ṣáláṣí ṣe yàrá alimubahat bil masajid tọrọ pọ̀ gan ntí bá ń wá sí alórí ni ká máa fi mọ́ṣáláṣí ká máa fi ṣe yàrá kí competition ọ̀yà mọ́ṣáláṣí ìlú yín sọ́dọ̀ tó máa sì lù wá tọ́ba rí Central Mosque agbowó kò tó tagba náírà kí ló dé ànábì ní látàkùmù sáàtù ayé yìí ò lè tí ì parẹ́ hátà yatabaha nnasu bil masajid tí táwọn èèyàn ó fi máa fi mọ́ṣáláṣí ṣe yàrá àdìsí Abu Dawuda ni àwọn èèyàn máa ṣe yàrá sọmásì lóyún sóní jàrádì títọ́dọ̀ tí a jàrádì lóní ẹ dákun mọ́ṣáláṣí ṣe àdì competition sọlẹ́sì tẹ́ ẹ bá ti dáhùn yẹn máa ṣiṣẹ́ àwọn pé tọba dé máa sùn ọkàjẹkù kalẹ̀ ẹ̀yin ò tiẹ̀ rówó kọ́ mọ́ṣáláṣí wọn ò dá mọ́ṣáláṣí lẹ̀ fún competition wọn ò dá lẹ̀ fún competition ànábì lọ sọ bẹ́ẹ̀ o Abu Dawuda lọ gbà àdéṣe wa Imam Nasa'i Ibn Majah gbà wá Imam Ahmadu gbà wá látàkùmù sáàtù ayé yìí ò lè tí ì parẹ́ o àti pé nínú àwọn ashratu sáà nínú àwọn the signs of last hours ànábì ní ayé yìí ò lè tí ì parẹ́ hatta yatabaha nnasu bil masajid tí àwọn èèyàn ò fi máa fi mọ́ṣáláṣí ṣe ìyàrá kódà nínú àdìsí Abdullah ibn Abbas ànábì sọ pé mọ́ umiritu bí tashyidil masajid ọlọ́run ó pa mí láṣẹ kọjá pé kí wọ́n á design mọ́ṣáláṣí ọlọ́run ó pa mí láṣẹ rẹ̀ pé torí tí ẹ fi dá mi ni pé kí wọ́n á ṣe mọ́ṣáláṣí ní gidi ẹlòmíràn àbọ̀wẹ̀kì ẹnu ní à ń kàdé sí Saudi ńkọ́ bẹ́ẹ̀ ni Saudi ń bẹ dáadáa wọ́n ní akínyìn o àwọn àfáà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ká ṣe mọ́ṣáláṣí ní gidi ilé ọlọ́run kì í ṣe pa burú bẹ́ẹ̀ pé ànáwó sí mọ́ṣáláṣí ṣùgbọ́n ìyẹn kọ́ ni ó fa competition pé lágbájá ti ṣe báyìí èmi náà gbọ́dọ̀ sí ilé ọlọ́run báyìí Saudi náà lè kùnà láwọn ibìkan torí pé ẹ má jẹ́ ń tàn yín téèyàn bá dé Káàbà tó dé mọ́ṣáláṣí ànàbí yóò kí ọ lákú kàlẹ́ o ànábì rẹ̀ sọ pé ìgbẹ̀yìn ayé ni ṣèkìgbẹ̀yìn ayé ni ẹlòmíràn ni ẹ wo àfigbẹ́sìn lárugẹ ni competition náà ni ó máa fà àṣìbáyìí sí Mọ́kà ẹja àṣìbáyìí sí Mọ́dínà ṣe àti ní kékeré lórúkọ rẹ̀ ìntọ́ ẹ̀kẹ́ ẹlòmíràn gan fún yóò wà kú lẹ́mìí yín náà ni ó fi jẹ́ kókò sí bẹ́ẹ̀ Ọlọ́run tààrà mọ́ torí tó ẹ̀ka lòmárasí fún gẹ́gẹ́
ká lò fún àní kò ní sílẹ̀ mi wa mọ́ fáàrí ayé yẹn náà ni ó padà wà wá bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ntọ́rọ ẹnìkan lọ́rùn ó lè lẹ́nìkan la tẹ́nìkan bá 100 naira tó nílà ẹlòmíì lè ná 300 naira so tí ọba ti ní ọlá àmọ́ ń kọ́ ní ìpìlẹ̀ kì í ṣe competition láti mọ́ṣáláṣí sí so rárá téèyàn bá dé mọ́ṣáláṣí Mádínà àwa náà ò rí oríṣiríṣi góòdì àwọn ago góòdì olúwa o ọjọ́ alákọ̀ọ́kọ́ tí màá kọ́ mọ́ṣáláṣí Mádínà báyìí mo sáà dùn ìṣe náfìlà ìṣí ìjókòó mo wá ń gbogbo ẹ̀ dáadáa mo gbó èmi ò ní tí ìṣe náfìlà báyìí sáàjì kọ́kọ́ dúró wò torí ṣàìtàn ẹ̀hàn náà ni nígbà tí ẹ̀ bá sálà akúbárú báyìí òun náà sọ pé wo òpó tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò rí pé èsì ti ń jáde níbẹ̀ góòdì ní àfi ṣe olùwàrẹ́ àmọ́ awòpò lórí irun ṣùgbọ́n tó bá ti wò tó tẹ́ ọlọ́run tó bá sálà akúbárú tẹ̀sù bá sọ pé ọwọ́ àwẹ̀gbẹ́ pé gbẹ́nu sọ́ọ̀ mo ti wò lẹ́ẹ̀kan so èèyàn ó kí owó kú kalẹ̀ Mádínà so inú àpẹẹrẹ àṣàrọ́tù sáà lànà bí kàkún pé ká máa fi máa ṣèyàn rẹ̀ in ti ń lọ́nu mọ́ṣáláṣí ní kókó ìjọsìn gẹ́gẹ́ nínú àwọn àlébù tí ń bẹ lára àwa mùsùlùmí sí mọ́ṣáláṣí lónìí ìbéèrè tẹ́nìkan béèrè ní last week ó wà nínú táwọn àáfàá kà òun náà ni pé ká kọ́ mọ́ṣáláṣí tán ká kọ́kọ́ wá bẹ̀ tàbí ká gbé pákó kan bẹ̀ ká kọ́ bẹ́yìí pé Chief Lágbájá Central Mosque so àwọn àfẹ́sìn wọ́n bẹ̀lú àtẹ́lù wọ́n ní kí ló dé wọ́n lọ sọ pé faman kana yarju liqa'a rabbih. faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada. Ọlọ́run ní faman kana yarju liqa'a rabbih. gbogbo ẹnikẹ́ni tí bá ń ràn kàn wípé òun fẹ́ pàdé ọlọ́run ìrìnà kan pé ìjọ kan bẹ̀dà tí ìjọ ìgbéra kíámà. فليعمل عملا صالحا. ọlọ́run ní فليعمل عملا صالحا kọ́ yẹrí pé òun ṣe olóore o. ولا يشرك. ṣé àpè inú ṣe olóore onímọ̀lásí wà inú ṣe olóore òun ní ká kọ́lé kí ó wà inú ṣe olóore òun ní ká gbẹ́kẹ̀gá wà inú ṣe olóore òun ní ká gbogbo àwọn ṣe olóore pọ̀ ọlọ́wà kóyè òsì dáadáa inú ṣe olóore ìjọsìn ṣèjọsìn kírun gbà wẹ̀ àwọn ṣe olóore nu gbogbo ń tá àgbàlá dábẹ̀ ní ṣe olóore ọlọ́wà ni gbẹ máa ń kó wọn ó dùn wájú òun ọlọ́run jọjọ kan iṣẹ́ olóore ni kó yá ṣe o sọ wá rí wala yushrik bí ibadati rabbi ahada. kò gbọ́dọ̀ fi ẹnì kankan nínú ìjọsìn ṣe olóore tí ń ṣe o kó wá fi ẹnìkan bọ́lọ̀ ń worogún kó jẹ́ pé ọlọ ṣiṣẹ́ àrí mi àbó ṣe ń torí ẹnìkan ó ti fi ẹnìkan bọ́lọ̀ ń worogún nìyẹn nínú ìjọsìn rẹ kò gbọ́dọ̀ fẹ́ ẹnìkan kan bọ́lọ̀ ń worogún tí ó wàá wò pé torí ẹ̀ ló ń fi ṣe àwọn àfáàní ṣé nítorí káyọ̀ lè bá ń kó ọ̀lọ́kọ́ mọ́ṣáláṣí ló fi kọ́ ọkọ̀ rẹ̀ ṣé nítorí rẹ ni ebi sí olóore ló ṣe ọlọ́run fẹ́ fún alálìjẹ náà tójú kankan ò rí ìwọ náà láwọn sí olóore tẹ́nìyàn kò ní máa bọ́ ọmọ àwọn èèyàn kọ́ mọ́ṣáláṣí wọ́n gbẹ̀kẹ̀gá wọ́n gẹ̀bọ́ hò sí ibi tọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọn ò lè wá kí ẹ lọ́la débi kí wọ́n mọ̀ pé Chief Lágbájá ló ṣe àwọn máa àwọn èèyàn tí máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n pè wá pé ẹ ṣe báyìí wọn ò sì lè débi tí ẹni ká sí nǹkan sí láyé ilá insha Allah kẹ́yà lómi ti ta kúkà lóògbò tó ní òun ìsọmọ Nàìjíríà mọ́ òun èsì gbá o ìbádà tó píọ̀nù ìjọsìn tó píọ̀nù àwọn tí ń wulẹ̀ lọ́kọ̀ nǹkan ẹ̀ fún wọn ọ̀mọ̀ wọn débi kí wọ́n lọ sọ pé torí rẹ̀ ló fi ṣe ìjọsìn tó píọ̀nù ẹgbẹ́ káwa náà láwọn nǹkan pamọ́ wọn ò sì fi campaign kì í ṣe pé torí pé olóṣèlú kan ọwọ́ akọ Chief Lágbájá Central Mosque àwọn àfààní kódà tó torí pé ṣe àárí mi ni níta bá ṣe ń torí tọ́lọ́ àyè tó ń fẹ́ èèyàn bẹ́ẹ̀ mọ́ wọ́n wá ní nǹkan ẹyọ kan condition kan ló lè máa ṣe òun náà ni pé bóyá àwùjọ bí tá a wà
àwọn olówó tí wọ́n jọ jẹ́ kálíbà kan náà wọ́n máa ń ṣe competition dáadáa láàrin ara wọn tí wọ́n rí pé nìkan ṣe ọwọ́ fẹ́ káwọn yòókù òun káwọn náà ní competition dáadáa ló fi wá kọ̀ọ̀kan so tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ bá ní mú mọ́ṣáláṣí lórúkọ èèyàn ọmọ kọ́ mọ́ṣáláṣí ọwọ́ á ní mẹ́ lórúkọ bàbá rẹ̀ ṣe àkí bàbá ń kọ́ mo kọ́ fún bàbá káwọn èèyàn lè bá mọ̀ pé sọ́dákọ̀ járíyà ń bẹ sàárà gbére ń bẹ bí òwúrẹ̀ ní mẹ́lára ti bá bàbá o ṣùgbọ́n nítorí àwùjọ tá a wà táwọn èèyàn ń fowó sòkù òun á fẹ́ kọ́ wọn ní bóyá sí máa ṣe dáadáa so inú àwọn nǹkan tí ó yẹ ká ṣe òun ní nǹkan táwọn àfáà pàkíyèsí yẹn tí a pè sí síwájú ká tó máa lọ ẹ rí i pé wọ́n fún wa ní ìpolówó kan lórí College of Education Murtado College of Education ní ìlú Ìbàdàn lólódó bàbá wa Gbanimadu Arabi orúkọ wọn náà wọ́n fi sọ ní Kismu Tolibati lọ́dọ̀ àwọn obìnrin lólódó so College of Education ó ti wà accredited fún àwọn ọmọ tó bá fẹ́ ṣe education àwọn kọ́ọ̀sì tí wọ́n sọ àgbọ̀ polówó ń padà náà nísìn àwọn kọ́ọ̀sì tó wà ń bẹ̀ òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa tó jẹ́ pé gbogbo àwọn kọ́ọ̀sì yẹn fọ́mọ mùsùlùmí láti lè bá tún lọ síwájú inshallah ká tó mọ bá wà sí lọ ẹ jẹ́ ká gbọ́ ìpolówó yẹn. náà so kọlọ̀ balẹ̀kọ́lá kó jẹ́ kí àwọn wa kún ó ní àlùbáríkà ṣùgbọ́n kan náà nípa ọ̀rọ̀ hajj so hajj 2027 September ọdún ni ó tún close ìparí September ọdún òfin Saudi nù so tọ́lá mi kí wọ́n ṣe tí hajj dé ni gbogbo hajj báyìí ní ìsìn ọdún tí wọ́n ti ń dẹ̀hùn náà ni hajj ọdún tó bá tẹ̀lé di ọmọ close so tí wọ́n bá tiẹ̀ wá sún pé àwọn lè sún ju October lọ níparí October but n tó wà nílẹ̀ official date tó wà nílẹ̀ níparí September so kíkálukú ẹ ń bá fẹ́ lọ́mọ́ká kó ètè kàn sí a kọ́lọ̀ kó sànú ẹnì kọ̀ọ̀kan wa náà nínú àwọn nǹkan tí àwọn èèyàn ń lo mọ́ṣáláṣí fún ó ní polówó ọjà irú bá ti sọ̀rọ̀ nísìnyí tó àìpé ní mọ́ṣáláṣí la wà èèwọ̀ ni wọn ò gún àsìkalẹ̀ fún ìmọ̀ polówó ọjà kódà àwọn àfáà ní ilẹ̀ bánà ajé àwòmúra sínú mọ́ọ̀sì kódà ṣebí àwọn yẹn àṣebórígun ẹ̀sìn rárá lọ gbé síta mọ́ṣáláṣí tí ẹ bá ti kírun tán wọ́n kà ṣùgbọ́n ká gbé bánà kan sọ́wọ́ ẹ̀yìn àbá gbé sọ́wọ́ wájú pé àlìkíní kan ajé àwòmúra nínú mọ́ọ̀sì wọn ò gbé mọ́ṣáláṣí kalẹ̀ bẹ́ẹ̀ àìtajà nù mọ́ọ̀sì àìtajà kódà máa gbọ́ nínú ẹ̀kọ́ tó o bá wà nù mọ́ọ̀sì tó o fẹ́ dúnàdúrà ọjà dìde kó nù mọ́ṣáláṣí ìwọ ní àìtajà nù mọ́ṣáláṣí wọn á pè ọ wá sọ pé èló ni kòkò díhùn ẹ pé ọmọ náà ti wà sọ́ọ̀bù ẹ kọ́sọ́nà tó fẹ́ràn ló gbé fún un pé ẹ ní wọ́n mu ní 3000 ẹ yọ kíní kan lẹ̀ bẹ́ẹ̀ ara o mọ́ọ̀sì wọn ò gbé fọ́jà o àìsí ìlọ nǹkan nù mọ́ọ̀sì pé ẹ dákun tàǹbà ara aago mi sọnù ìwé ìlọ nǹkan mọ́ṣáláṣí àbẹ́jú àtàrẹ kú ọ̀bọ̀ ta mọ́ọ̀sì pé ẹ dákun láti tàná ló ti máa sọ̀rọ̀ ara àwọn húrímà ọ̀wọ̀ tó wà fún mọ́ṣáláṣí ni ẹlòmíràn á dìde ẹjọ́ tá a bá ti kírun tán níta ń bì ẹ̀rì kìíní tá a gbé bẹ̀ magazine mẹ́ta la fẹ́ máa ta kìíní kan mọ́ṣáláṣí èsè ilé ọjà èèwọ̀ ni àgbọ̀dọ̀ dánwò nínú àwọn àléébù tó wà fún wa
òun náà ni kí mọ́sálásí ọ̀pọ̀ street kan tó di tọrọ fọ́kálé ẹlòmíràn ní àṣẹbí Islam ń lo òkè ní rárá ojú kòkòrò ló kó bá wa eléyìí náà ó sì wà lọ́wọ́ àwọn èèyàn wa tí a pera wa lálùsùnnà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa gba mọ́sálásí wá látòkè ìta ẹ má jẹ́ a fi mọ́sálásí ká fi fọ́ àlìúmà máàlìkà ti wà ń bì ẹ̀yin náà tó kọ́ ti yín síbì a wà fi máa fọ́ ìjọ àlìúmà rárá ìjọ mùsùlùmí àlìúmà Islam a wà máa fi fọ́ mọ́sálásí ò gbọ́dọ̀ jẹ́ masjidu diror mọ́sálásí ọ̀tẹ̀ nínú ṣẹ̀ríà Islam mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí ọ̀tẹ̀ Islam ní ká wó ni ìṣọ̀kan mùsùlùmí ọ̀ranyàn ni kárí ẹ wá wo bí yídì náà ṣe pọ̀ súkẹ́tẹ́ àyíbí yídì àyèbí yídì ṣé torí tọ́lọ́ ni àbí nítorí owó ẹ wo ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́sálásí nígbà tá a wà ní kékeré mọ́sálásí máa ń kún lásùn báà ni ṣùgbọ́n ṣe máa ṣe kún mọ́ lásùn báà tọ́rọ̀ ti pọ̀ ìkànnbí súkẹ́tẹ́ kí la fẹ́ gbà ń bẹ̀ mọ́sálásí yẹ kó so wá pọ̀ ni mọ́sálásí wa ń tu àká bẹ́lẹ̀ bá ti wá fi mọ́sálásí lélẹ̀ wájú ta àwọn tí wọ́n gbàyàn bíi mélòó kan yídì ya gbogbo kínní ń fọ agbára wa ni wọn ò gbé mọ́sálásí kalẹ̀ láti kínní o láti lè fi fọ́ ìjọ àlùmọ̀ mọ́sálásí wa fọ́nṣàn kókó wa jọ ni. Intolo ń sọ inú Al-Qur'ani Karim fanabi lórí ọ̀rọ̀ masjidu diror inú sọ́tù Tauba kìí ṣe nǹkan kékeré o nígbà Ọlọ́run padà sọ fanabi kẹ́yìn Ọlọ́run ní la masjidun ussisa ala taqwa min awwali yawmin ahaqqu an taquma fihi rijalun yuhibbuna an yatatamharu wallahu yuhibbul mutahhirin Ọlọ́run ní wà nàbí sórí máa ṣe á pé ọ̀sìn ọ̀nà àwọn kẹ́jìn ànábì àwòké kára máa sí ilẹ̀ bẹ̀ má dáa lóo mọ́sítà tó jẹ́ pé ń jọ òun ó fi lélẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ni gbogbo àwọn mọ́sítà bàbá wa fi lélẹ̀ lánàá ìbẹ̀rù Ọlọ́run ni o. àwọn àbáyé oní nǹkan méjì onú agboolé ẹ̀ẹ̀kan lé mọ́ ká máa sí káàkiri súkẹ́tẹ́súkẹ́tẹ́ inú agboolé o ẹ lọ ní ogun àwọn agboolé wa o ẹ rí máa ṣe jìnnà síra wọn o. tẹ́tí rí pé ilé ìwúlẹ̀ sáfù náà níjọ́ wá kún àkúnwọ́délẹ̀ báwọn àbáyé ṣe lògbèsí ayé nù o ẹ wo bí tẹ́lómi ń fa gas tàbú káàkiri kó tó lọ máa jiyàn tí wọ́n ti jí látago bíi 4 àtọ̀dọ̀ mọ́lásí rẹ̀ ó lè ti ọ̀nà bọ́bọ̀ tó rìn dé ìtamáyà lọ́nlọ́n so àbá kan mọ́sìkì kan so kódà àbá mi ìbẹ́ tó wá tó súnmọ́ra wọn pọ̀ àbá kejì wọn ò ti máa kí tọ́ ẹ kójúgbò wọn tọ̀ débẹ̀. Mosque wà lọ pósì báyìí ìkejì ọwà ń bí so ibi tá a bára wa nù o so ká má fi mọ́sálásí ká má fi fọ́ àlùmọ̀ so púpọ̀ mọ́sálásí káwà àwọn ọ̀dọ́ mi náà ẹlòmíì wọ́n sọ fún alẹ́ kí wọ́n ní pé ibi tí ọ̀nà bá dé lọ fi máa sí lélẹ̀ ṣé torí tọ́lọ́ ni àwọn ti parí kéwo ṣọ́ọ̀bù àfáà ní mosque tá lọ sọ wọn pé ṣọ́ọ̀bù àfáà ní mosque Ọlọ́run sì mọ̀ kálukú jímọ̀ wá pọ̀ lọ rẹ́gẹ́dẹ́ àwọn èèyàn yá kírun jímọ̀ torí ilé ìjà ti ẹgbà ilé náà tó dé sádùúgbò náà ti kọ́ jímọ̀ ó náà ti gbọ́ sígbà so a gbọ́dọ̀ gbìyànjú lórí àwọn nǹkan yẹn. bákan náà nínú àwọn àkíyèsí tá a pè nípa àwọn àlébù tó wà òun ni ká kọ́ mọ́sálásí tán ká wá kọ Allahu Muhammadu àwọn àfẹ́sì sọ̀rọ̀ ń pa rẹ̀ Allahu Muhammadu sáàfọ́lọ́ àtànàbí ìwéra wọn ni kódà nínú ṣẹ̀ríà Islam àwọn àfáà jẹ́ kó yá pé ìmọ̀ fi kọ àyà Kùránì sára mọ́sìkì nínú kódà
wọ́n ní ọ̀dà abẹ lè jẹ́ ńjọ́ kan o tíbi kan parẹ́ tí ọmọ bàtúmọ̀ jẹ́ Kùránì wọn ò ṣe fún akànfíṣe gbogbo design táwọn yóò design mosque yẹn tọ́jú tó bá ti gbójú pé nǹkan lọ́wọ́ máa kà sí àpá sọ́nà jẹjọ́ ìrun mẹ́hẹ́ lọ díẹ̀díẹ̀ ìrun ìmẹ́hẹ́ lọ díẹ̀díẹ̀ nínú àwọn àkíyèsí èyí tí a pè nípa mọ́sálásí díẹ̀ láti sọ fún wa torí pé òní la fẹ́ kó tán nílẹ̀ ká tó bọ́ sí agbọ́nrin míì ẹ jẹ́ ká mọ pàtàkì mọ́sálásí wa ká mọ pàtàkì mọ́sálásí ká sì jẹ́ kí mọ́sálásí wa kó máa wà ní mímọ́ mọ́sálásí ṣe ilé ìdọ̀tí mọ́sálásí ibi tí inú yìí ó dùn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní gbìmọ̀ gidi fún mosque bathroom wa tọ́lẹ̀tì wa kó dùn rí ẹ kọ́ àwọn nǹkan olóòórùn dà bẹ́ẹ̀ inú mosque kó dùn rí surroundings mosque kó dùn rí Islam ẹ̀sìn ìmọ́tótó ni ẹ lọ Mẹ́kà ó kálukú náà ní lọ Mẹ́kà ní lọ Mẹdínà ibi tí ọ̀dọ̀ tí wọ́n máa gbá bí yẹn bá wọṣọ white báyìí tí wọ́n yí lẹ̀lẹ̀ inú mọ́sálásí kàkàbà tí ń yí lẹ̀lẹ̀ báyìí tí ń yí lọ tí ń yí bọ̀ kọ́ máa yí bá tí ó fi dalẹ̀ aṣọ rẹ̀ lè lọ́tì ó wọṣọ white tí kàn yí lọ pé òun sáfẹ́ yí sọ̀rọ̀ lọ́nà ni ó yí lọ báyìí ó yí lọ báyìí ó yí lọ báyìí ó yí lọ báyìí aṣọ òun ò lè dọ̀tí o bérò ṣe pọ̀ tó mílíọ̀nsì ní wábẹ̀ ẹ sì wá dúró ẹni tí ń lo tọ́lẹ́tì ní Saudi ẹ wò ǹjẹ́ ẹ ti ẹ̀ bá tó a jẹ́ pé gbogbo nǹkan wá rọ́ di kò lọ mọ́ ẹ wá dúró ẹni tí ń ṣe nọ́mbà 2 ń bẹ́ wọn tó kí ló dé táwọn wà máa lo nǹkan tí wàrà dáadáa tá à ní kàkún ẹ dákun gbogbo àwa tá à ń ṣàṣàlátù nínú mọ́ṣáláṣí ẹ já fún mọ́sìkì lọ́wọ́ rẹ̀ àti ìsọkúmù àṣàlátù ṣíṣe nǹkan kan but ẹ má jẹ́ aṣọ mọ́ṣáláṣí di ilé ariwo ẹ má jẹ́ aṣọ mọ́ṣáláṣí di ibi tí Islam tó torí rẹ̀ gbé mọ́sìkì kalẹ̀ tí ò ní padà function mọ́ ilé Ọlọ́run ni ààyè ibi tí owó ti máa kójọ ládùúgbò tó bá di wípé kò wúlò ń tẹ́ kó wúlò mọ́ ṣe mọ̀ pé àdúgbò ti ń bàjẹ́ nù ẹ jẹ́ á lò mọ́ṣáláṣí fáyè ẹ̀kọ́ ẹ jẹ́ á lò fáyè ìbádà ẹ má sì jẹ́ kí ìjọsìn ẹnìkan kó máa di ẹnìkan lọ́wọ́ torí kì í sáyé ariwo gbogbo àwọn tá ṣe tán tá sàlámà mọ́ṣáláṣí yà á yù yà kọ yùm tẹ́mọ̀ ẹni tí ò bá rùn ẹ disturb ẹ gbogbo àdúrà tá a ṣe ìsìlámù ti gbé wá bàbá àgbàni mádùlẹ arọbí kọlọmbà ní kẹwọn lọ́dún tá a wà nílé kí ó bàbá ń sọ pé àdúrà tánàbí ní ká máa ṣe lẹ́yìn ìrun wọ́n wá ní kí a máa kànjímọ̀ fódìdí ọdún kan àwọn sẹ́tọ̀ ṣáájú wa ó ní but àwọn táwà lẹ́yìn mádùn láti rán lọ́wọ́ kírun ìlera ti sẹ́ẹ̀tì yẹn mọ́ so wọ́n wá ń kà tábà ti sálámà jímọ̀ lọ́dún nígbà náà astafula alámàntànsálá àwọn ìjẹmọ́ ọmọ wí ẹnìkan ọmọ lídì ní òkè jẹ́ pé owó òwú papọ̀ ẹnìkan ọmọ lídì wà mí ń ka sàlá tabarakta àwọn náà wọ́n tabarakta yáza jalali wọ́n wá máa ń wí bá ní jímọ̀ tí wọ́n fi kà tó dọdún kan bàbá ní wọ́n á ní ẹ sọ fún ọba pé kálukú náà ti mọ̀ wí báwọn tẹ́ bá ti akínú tẹ́ mọ̀ wínú kì í ṣe pa adákẹ́ ṣẹ̀ká kọ́ wọ́n di ọdún kan kálukú ọmọ wa wí báwọn nílà ìfi pariwo léra lórí ní máa dù lẹ́yìn ìrun bí àbá ṣe tọ̀bákọ̀ súná nù rahimahullah wọ́n ṣe ní bíi bábí tàlím pé láti lè fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ so Islam ò sì takorú nǹkan báwọn akírun tán a fẹ́ nu àwọn èèyàn láti kárò ẹ̀yìn irun ṣùgbọ́n àjọ wí papọ̀ nígbà tí wọ́n ṣe your match get ready go salamu kaula mi rárá o ìyún ní ọ̀lọ́ o nínú ṣẹ̀ríà so kọ́lọ́n balẹ̀kọ́lá kọ́ sànà nìkọ̀ọ̀kan wa ibi tí
á fi àdàgbà rẹ̀ rọ̀ sí lónìí tá a fi gba ìbéèrè dáadáa so á bọ̀ sí another topic mi pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run tó bá di ọjọ́ mẹ́jọ gbogbo àwọn ilé ọlọ́run kọ́ wá ní ṣàlékún dáadáa gbogbo àwọn tí bá ní mójútó kọ́lọ́n kọ́ wọlé àdọ́kan so rẹ̀ kọ́ wọlé agbóhùn la ilaha illallah àwa tá a bá ní ìbéèrè so kí a kó wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́mbà tí a máa ń pè jáde ní studio line wa ní jọ́ mẹ́jọ so ká pè wá sórí 090 so now 090 98 88 99 39 tàbí 0912 mẹ́rin 29 39 so tí a máa ń pè sí kọ́lọ̀n kó sàlẹ̀kùn dáadáa wa. ẹni hello kò clear dáadáa o 091 àbí 090 98 88 99 39 wa alaikum salam. Wa alaikum salam wa barakatuh. 090 àbí 091 wa alaikum salam 2 mẹ́rin 29 39 hello. àwọn tí ń kírun jùmọ́tì láftà 10 ìkíkúkí wọ́n ń kí wọ́n ṣe àdísì gbọ́yé ni irú wọn náà ti wọlé sí Ìbàdàn gbà kan bóyá bí ọdún bíi mélòó kan so tọ́lọ́n sì kọ́ àwọn kan padà kó níbi irú rò rí bẹ́ẹ̀ àwọn aláṣejù nu irun duha ní ń kírun kìí sí irun jímọ̀ so àwọn oníkankan kan ẹ̀sìn tí wọn ò gbàgbọ́ yé nǹkan kan ju pé wọ́n wá dalẹ̀ rú lọ tí wọ́n sì máa pera ló ń súnà àwọn nu àwọn ní jímọ̀ láago 10 090 091 mẹ́rin 29 39 náà. Wa alaikum salam. Okay, sir. A ní la sọ gbogbo nǹkan tó bá ti lè máa kó bá yẹn téèyàn ènìyàn máa wò níwájú a lè kọ́sẹ̀gbẹ́ kan a lè níbi notice board níta pé gbogbo àtàwọn fẹ́ràn àlọ́wọ́ níta bí ẹnu ọ̀nà o àkáǹtì wà ń bẹ́ o ìyẹn dá ju káwá máa fi convince wọ́n ṣe tó bá ti wà níbi iwájú kò sí kálukú nàìjà fèsì reality ṣàtọ́ ọmọ gbójú wa lọ òkè báyìí tá a mọ̀ kàǹkan bá a ṣe ń kàǹkan lórí ìrúnṣẹ́ ìròyìn ọ̀mẹ́ẹ̀ inú yẹn ti mẹ́hẹ̀ náà àti bẹ́ẹ̀ náà ọmọ kàǹpa àwọn tó ṣáájú tí wọ́n ní ẹlòmíì wọ́n bá tọ́jú ẹsẹ̀ bó ti jẹ́ pé àwọn irọ́ white ni o pé but tẹ́sà fẹ́ sọ fún wa ni pé wọ́n kọ́ bẹ ara sí irun pé ẹnìkan bẹ lórí irun náà ti bá gé ẹsẹ̀ rẹ̀ tó ń dì lójú ogun kò sí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni àná fara síbi irun kọjá abáhùn àwọn àdìsí àwọn tẹ̀blígì ní kéré kan wọ́n fi lọ́ọ́ bá gé ẹsẹ̀ rárá so kì í ṣe pé bẹ́ẹ̀ nìyẹn kẹ́ gẹ́sẹ̀ ṣùgbọ́n táwọn àtànà bá ti wà pẹ̀lú Ọlọ́run ọba wọn ò rí nǹkan kan mi rò mọ́. Wa alaikum salam wa barakatuh. Naam. Ṣé tí a máa ń tẹ́sọ nílẹ̀ sínú mọ́ṣáláṣí? Kò sí inú ṣẹ̀ríà Ìsìláàmù. Àwọn bàbá ọwọ́ ọmọ ni àwọn bàbá ọwọ́ ọmọ wọ́n fi súnmọ́ lọ sẹ́ràn bàbá wọn Ọlọ́run mójú kò fún ẹ àwa àtòní tá a rẹ́rì so torí pé wọn ọmọ ni à ń tẹ́sọ́lẹ̀ kí ni túmọ̀ sọ sí wọn tẹ́lẹ̀ Mọ́kà Ìmámù Málíkì tẹ́lẹ̀ Ìmámù Ṣàfí tẹ́lẹ̀ ẹ bèrè gbogbo àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ni ẹ̀ka tó tẹ́lẹ̀ àwọn sàbí ọ̀tẹ́lẹ̀ so àràdálẹ̀ ni tí ò sí lára ẹ̀sìn ṣùgbọ́n àwọn bàbá wa tí ń gbà àwọn ọmọ wọn fẹ́ fi súnmọ́ Ọlọ́run ni Ọlọ́run sàmójúkò torí wọn ọmọ ṣùgbọ́n àwọn tá a ti mọ̀ lónìí káwọn níbà àbáyé sínú àwọn àbáyẹn náà ti sọ ọ́ lẹ̀ pé ti súnà nàbí làwọn fẹ́ ṣe níta bá rí pé kì í ṣe súnà nàbí òun àwọn náà wọ́n kọ́ wa. ẹni tó bá ní akátẹ́sọ́lẹ̀ ní kó mú ẹ̀rí wá lọ́dọ̀ àwọn sàbí àwọn tó tẹ̀lé àwọn sàbí àwọn tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn
aṣọ ẹlọ́run fún àwọn skul ṣe ti gbọ́ 091 náà wàlẹ́kùn sàlám wàlẹ́kùn sàlám àmísà. Naam. Naam. Lórí tàwọn bàbá wa nípa yídì géètì yídì wa nìbàdàn kọ́lọ́wọ́ ṣàánú ni wọ́n ti sọ di gbogbo yídì ìlú pátá èmi ò rí ìtẹ́ ń lò bí wọ́n ṣe ń lo tìbàdàn bẹ́ẹ̀ gbogbo yídì ìlú ni yídì máa ń ní ọ̀wọ̀ ṣùgbọ́n àwọn bàbá wa náà ti ń gbọ́ wa torí pé ń bẹ́nu gbogbo àwọn bàbá wa tí wọ́n ń gbọ́ wa dáadáa nínú àwọn bàbá wa tí wọ́n ń gbọ́ wa dáadáa ni ó so tí wọ́n ń gbọ́ wa gbogbo àwọn bàbá wa líìgì tí wọ́n jẹ́ káńsù wọ́n máa ń gbọ́ mi dáadáa bàbá mi gbogbo wọn àwọn náà ń gbọ́ bàbá mi àbàtà ń gbọ́ mi bí mo ṣe ń sọ yìí àwọn tí wọ́n tún ṣe gbẹ̀sí náà nu àwọn bàbá mọ́mú náà ń gbọ́ wa dáadáa ọmọ wọn ni mí tó ṣe báyìí gbogbo yídì ìlú pátá èmi ò tí ì rí kankan tí wọ́n ń lo yídì ìlú kankan bí wọ́n ṣe ń lo tìbàdàn ààyè oríṣiríṣi ni kálukú àwọn èèyàn lọ máa tàwáfù wọ́n máa sọ oríṣiríṣi nǹkan wọ́n máa yídì ṣe di kálukú tó fẹ́ dájọ́ lẹ̀ ẹ lọ ní ààyè àsàlátù yín ṣé wọ́n fi nákàlí kan bí yídì ni wọn ò ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ nílọrin wọn ò sí kí lórí táyà Ìbàdàn nìkan ni ókè àwa la mọ Ọlọ́run jó gbọ́n yòókù lọ so ẹ jọ ayọ̀wọ́ ní ayé yídì káwá bẹ́ẹ̀ tí ì bá ṣe pé nǹkan kan ńlá kan bá ṣẹlẹ̀ yìí pé ẹja lọ kírun àròjò ọ̀sàndòru ẹ̀kẹ̀kẹ̀ afẹ́ àjálù kan ṣẹlẹ̀ nílùú káwọn àbáwọn ọmọ wọn ní ẹja pàdé yídì ayé ibi téèyàn fẹ́ wọ̀ tí wàrí ló mú yàn pé wọn èèyàn wá bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ojoojúmọ́ ni ti yídì géètì ojoojúmọ́ ni o àwọn àbáwọn náà ń gbọ́ kì í ṣe pé a fi ń ta kẹ́nìkan ẹ̀mẹ́sàmpúùrù rẹ̀ wá káàkiri Nàìjíríà káàkiri ilẹ̀ Yorùbá ibi tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n kún ń gbọ́ wa nílọrin bá a ṣe ń sọ yídì lọrin rí bẹ́ẹ̀ ayọ̀wọ̀ ni ó jẹ́ náà tẹ́gbẹ́ tí wọ́n fẹ́ sí gan ẹ̀bọ̀ ti yídì géètì kálukú kódà wọ́n ti ń ṣènáwó nù rẹ̀ so ẹjọ́ ẹ̀yin bàbá wa ẹ̀bá ni tẹ́ gbọ́n báwọn yẹn sọ àwọn yẹn ní àpè wa ó ti sú àwa gan pèsè ìlú wa nìkan wa nìkan lọ́wọ́ sàánú yídì Ìṣẹ́yìn wọn ò ṣe bẹ́ẹ̀ o yídì Ṣakí wọn ò ṣe bẹ́ẹ̀ o yídì Ìgbẹ̀tì wọn ò ṣe bẹ́ẹ̀ o yídì Èrúwà wọn ò ṣe bẹ́ẹ̀ o yídì Ọ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ o Ògbómọ̀ṣọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ o kí wàá ló dé àbí ṣé kò sára àwọn aláṣàtú láwọn ìlú táwọn wíwọn kálukú náà lọ ra lẹ̀ ní ìṣàjì kọ́ lọ ra pápá lọ́nà ọlọ́wọ́ ṣàánú wa o so mi ò bẹ́ẹ̀ náà kálí tìbàdàn yàtọ̀ sí ti tàwọn yòókù ní tó fi jẹ́ pé yídì ni wọ́n ní ká forí wa sọ o wa alaikum salaam wa rahmatullahi. Naam sir. Bàbá wa nínú tí ẹ gbé mọ́lá sí kalẹ̀ fún gan tá a ti sọ níjẹ̀jọ́ náà ni pé inú mọ́sálásí láti máa ń parí ìjà ìṣàtúnṣe mọ́sálásí ni ara fọ́nṣẹ́ mọ́sálásí ni torí pé ìbẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí kálukú sáà pé nílé Ọlọ́run la wà yìí ẹ fún ilé Ọlọ́run lọ́wọ́ rẹ̀ ní tá a fẹ́ sọ yìí ọ́fíìsì Ọlọ́run la wà ẹjọ́ tán ara fọ́nṣẹ́ mọ́sálásí gangan nu. Kò síbi tí ò ti lè ṣẹlẹ̀ wọ́n ń parí ìjà náà lójú ayé ànàbí ibẹ̀ náà wọ́n máa ń lò. Hello. Zero 91 2 mẹ́rin 29 39 wa alaikum salaam wa barakatuh. Náà.
kí lẹ wí. ó gbèrò láti máa ọ̀nà bàbá rẹ̀ àfẹ́ sùnú kì í sáfẹ́ sìn ó ti kàn bínú ọlọ́run bá wọn ọlọ́mọdé àràdánwò kì í sáfẹ́ sìn ná bàbá ó ti kọ lẹ́tà sí ìbínú ọlọ́run o so ègún ńlá ló ti fàlẹ́ rẹ̀ lórí òun kódà bí bàbá yọnu ọlọ́run ìyọnu rẹ̀ ọ̀tọ́rọ́ ọlọ́run òbí ma òbí ègún lánàá ọlọ́mọdé àrírọ̀ o kọ́lọ́n kọ́ sànù wa o so ká má gbàgbé college of education tí ọwọ́ Murtado college of education tí a polówó fún wa tá a bá ti dólódó ká lọ bèrè admission so ó ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ti accredit college of education yẹn so nọ́mbà tá a máa pè náà ni wọ́n sọ fún wa bákan náà ọ̀rọ̀ hajj September òní hajj 2027 máa close àwa táwa ń lébù àwa táwa Nàìjíríà tá a fẹ́ lọ kákàn sí wa so inshallah yóò ọlọ́run bá ní sí rọrùn. kápẹ́rọ̀ sọ̀kan kì í ṣe ṣòdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkàyè lẹ́sìn lÓlúwa fi ràn wá kán lè tẹ̀lé àṣẹ Olúwa ní kán lè tẹ̀lé àṣẹ Olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú párọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ara lọ́rùn káwá mọ̀ wọ́n ọba olóore káwá mọ̀ wọ́n ọba olóore. Alhamdulillahi rabbil alamin kò ní jù báyìí lọ lórí tìyín tó Al-Basira fún ti alẹ́ òní ìpàdé tó di ní ọjọ́ mẹ́jọ ní dédé àkókò ìkórè yọ̀ǹda tọ́lọ́n amójú ẹ̀rọ wa fún àkókò tí a wáyé ní ọ̀gbẹ́ni Adébáyọ̀ tí a mi yù wọn sáàsù àti wọn ti ń bá a sọ̀rọ̀ nínú South Suleiman boni Ibrahim Abu Ibrahim Mesauki fún àtàbá ní ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-1064-39 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullah Muhammad Jami aka Májòbá Jẹ́ Oníwàkà Sunna ìpàdé tó di níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ máa sàlám.